sunkún má sunkún. Má sunkún kẹ́lẹ́ lọ́lọ́ọ̀nù dà. Abíọ́lá ti jẹun kẹ́yìn. Má sunkún kẹ́lẹ́ ti sọ. Ẹni ta lọ tó mi. Ta lè rówó jù. Ọmọ yẹn á ṣubú yìí láti jẹun wọ́n ti jẹun kẹ́yìn. Àwọn tó lọ́wọ́ ló ṣubú tọmọtọmọ lẹ́yìn o. Ó ṣubú. Tọmọtọmọ lẹ́yìn ó pọmọ yìí ni o. Olùkọ́ òun dẹ̀ ti kú o. Ó ní jẹrin lòun ti jẹun kẹ́yìn jẹrin. Àwọn arọ́ta ti jáde o. Wọ́n lè bí pa wá lọ́ta o. Wọ́n ti blọ́ọ̀kì gbogbo ọ̀nà o. Mo ṣe ń lọ bí iṣẹ́ ni wọ́n ti blọ́ọ̀kì ọ̀nà lọ́ta o. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Ajáramọ́ Alifah TV pẹ̀ṣẹ́ ẹ̀kú ìfọ́lọ́ nínú àánú nípa náà ìfẹ́ tá a ní síra wa láṣẹ Èdùmàrè. Ìrònú sórí àgbà tèmi fúnra mi kodò gẹ́gẹ́ bí àwọn àgbà ṣe máa ń pa òwe yẹn pé ìrònú á máa sórí àgbà kodò nígbà míì látàrí àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó ń ṣẹlẹ̀ lágbègbè wa tá ò sì ní ọ̀nà àbáyọ sí wọn. Lówùúrọ̀ òní nígbà tí mo gbọ́ wípé àwọn kan ní ìpínlẹ̀ Ògùn ní agbègbè Sango Ọ̀tà wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn lórí ọ̀rọ̀ bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí ebi ṣe ń pa àwọn aráàlú kò sówó kò sóúnjẹ kódà kò sóhun àmúyẹ kankan tó fẹ́ kù lórílẹ̀-èdè Nàìjíríà. Mo kọ́kọ́ fẹ́ bu ojú àtẹ wo ọ̀rọ̀ náà látàrí pé mo wò wípé kí ló dé ṣe bí téèyàn bá tẹ̀ ṣe ń ṣiṣẹ́ ìbá tó bá ní kó tọ́jú ẹ̀ kó máa lò ó. Mo wá wò wípé orúfẹ́ ìgbé pátákó kiri yìí ó kù díẹ̀ kó tó ṣùgbọ́n ní àìpẹ́ yìí ni mo tún rí fọ́nrán kan eléyìí tẹ̀ ń wò níbi tí ọ̀dọ́bìnrin yìí tí ó ti ń sọ wípé ìjẹrin làwọn ti jẹun gbẹ̀yìn kò sí bàbá fún àwọn ìyá àwọn ń gbìyànjú pé káwọn lọ gbé pure water káwọn lè tà káwọn lè rí oúnjẹ jẹ. Eléyìí wá mú mi padà sí ìdí gbòógì tí àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́langba tí wọ́n fi kó ẹ̀wọ̀nù wọn bọ́ta lónìí láti lè jẹ́ kí àwọn èèyàn mọ ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè pàápàá jùlọ àwọn olórí wa kí wọ́n mọ ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀rọ̀ yìí bomi tútù sí mi lọ́kàn gidi gan. Mo fẹ́ máa fi àkókò yìí sọ fún gbogbo àwa tá a bá nífọ̀n tá a lè kán tá a lè ràn yàn lọ́wọ́ níbi yòówù tá a bá wà yálà lágbègbè wa níbikíbi tá a bá wà kódà kó jẹ́ ẹni méjì mẹ́ta tagbara wa bá kẹ́ jẹ́ aṣèrànlọ́wọ́ fún wọn. Ẹ má jẹ́ ká dúró ìgbà tó bá wá tọrọ lọ́wọ́ wa ká tó fún wọn. Mo bẹ̀ lọ́wọ́ nínú àánú bẹ́ẹ̀ ṣe ń ríṣọ́ lóhùn nínú àánú yóò máa bù sí àpò yín. Ẹ̀yin náà lè darapọ̀ mọ́ wa nípa fífún àwọn èèyàn ní nǹkan eléyìí àwọn tá a mọ̀ wípé kù díẹ̀ káàtó fún tí wọ́n jẹ́ èèyàn bíi mẹ́wàá lẹ́rù pé agbára yín ká láti fún lówó ẹ̀kọ̀ọ̀kan sí wa pé agbára yín ká èèyàn mẹ́wàá bàbá sì ṣe ń fún àmàṣe fọ́nrán wọn fún yín kẹ́ ẹ wò èlò ni wọ́n fún wọn bẹ́ẹ̀ bá ṣe rán wa láṣẹ jẹ torí wípé àkókò tó láti bọ́ síta láti tọrọ fún àwọn tí ò ní àwọn tó jẹ́ wípé kù díẹ̀ kó tó fún tí ò sí jíjẹ tí ò sí mímu fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú làwa náà ti ṣe gẹ́gẹ́ bí àwa tó jẹ́ wípé à ń gbìyànjú láti mú nǹkan rọgbọ lórílẹ̀-èdè ṣùgbọ́n nígbà míì ipa máa kó àwa fúnra wa tá a lérò pé a fẹ́ ṣe. Mo bẹ̀rẹ̀ nínú àánú gbogbo ẹ̀dá tó bá lérò pé òun fẹ́ ṣe oore kọ́ ló ń ba kó fún wa nígbà láyè láti ṣe ju bá a ṣe rò lọ. Ọlọ́run kó jọ̀ọ́ kó mórílẹ̀-èdè Nàìjíríà bọ̀ sípò kọ́lọ́run má jẹ́ kí gbogbo wa bá báyìí kú láṣẹ Èdùmàrè tí ó bá dáa kó dá lójú ẹ̀mí wa ni Nàìjà ṣì máa dùn mo mọ̀ dájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi kan tó máa ń sọ lórí TikTok á ní Nàìjà ṣì máa dùn. Mo bẹ̀ lọ́hùn kí Nàìjà kó tùbà kó tùṣẹ lójú ẹ̀mí tèmi tí yín láṣẹ Èdùmàrè. Ẹ̀yin fẹ́ kàn sí wa àbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ti wà nínú àwọn ìpolówó kéékèèké tá a ti gé yìí láti lè jẹ́ kí a lè run àwọn ará alẹ́ àbí ará ọ̀nà wa lọ. Mo bẹ̀ lọ́hùn nínú àánú ẹ̀ kó pèsè fún tèmi tí yín o orílẹ̀-èdè Nàìjíríà ò ní bàjẹ́sẹ̀ tẹ́ ẹ bá ti jí níbi yòówù tẹ́ ẹ bá wà lágbàláyé tẹ́ ẹ bá ti ń wò wá ẹ dákun ẹ máa gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà ká sì máa rántí gbàdúrà fúnra wa tí ìṣe lóko tòun ti àwọn ọmọ wa tá ò tiẹ̀ tí ìbí àtàwọn tá a ti bí gan torí pé wọ́n ní tí wọ́n bá gbàdúrà fún Jerusalem orí ibẹ̀ yóò sì máa bá tẹ̀mí tí yín. Mo bẹ̀ lọ nínú àánú ẹ̀ kó gbàdúrà wa o kó má ṣe wá lóníṣẹ́ wo iṣẹ́ tá a bá ṣe kó fèrè sí ọlá àjẹkọ̀ṣọ́ lọ. Bàbá tó ti gbé gbogbo sálárì lọ o. Ebi pa wá. Ó máa jẹ̀bi o, ó jẹ́ kúrò lọ́nà. A máa lù ẹ́ sí. Tó ti rí bẹ́ẹ̀.
kalẹ̀ ni. Òun ni kò ní sùúrù kó jẹ́ kán lọ. We woke up on the 4th of February and discovered that the duty of network of our basic factories is shutting down. Everybody was here. And then we all know that the problem of the country now is unemployment is already getting out of hand. And we have equally discovered that NAFDAC has decided to shut owó tá a gbà rẹ̀ ẹ má bá wa ká ẹ bá ní sẹ́yìn àwọn tó lọ́wọ́ ló ṣubú tọmọtọmọ lẹ́yìn o tọmọtọmọ lẹ́yìn ó pọmọ yìí ni o ọlọ́kọ̀ òun dẹ̀ ti kú o ó ní jẹrin lòun ti jẹun ká ìjẹrin bí ọ̀tà ló fẹ́ wọ́n gbà ẹ̀ lọ́wọ́ bí ọ̀tà rẹ̀ jẹrin. ìyá yìí ẹ lè sọ̀rọ̀ ẹ sàánú wọ́ ọ̀rọ̀ tí ó bá sọ jí mbọ́lọ́ ti lè sọ̀rọ̀. àwọn bàbá sọ tó bá sọ ìgbà òde sí i. ọ̀rọ̀ yóò máa sọ̀rọ̀ pé láti jẹrin ló ti jẹun gbẹ̀yìn. ó fẹ́ wá gbà wí pé ọba látàmúlò tó ó láti jẹrin ti jẹun gbẹ̀yìn. láti jẹrin ló ti jẹun gbẹ̀yìn. ó fẹ́ wá gbà wí ọjà bí ọwọ́ tà látàmúlò ko ló ṣubú lulẹ̀ àtọmọ mẹ́ta ọmọ tó mìíràn láyà ẹ̀rẹ̀ ó nìyẹn kò jẹ́ nǹkan kan ó fẹ́ǹtì ó làwọn èèyàn tó fi rẹ́síkì ẹ̀mí ọjà náà dáwọ́ jọ fún un bí ọ̀tà ló wá gbà mí látàmúlò kan ló ṣubú lulẹ̀ láti jẹrin ló ti jẹun gbẹ̀yìn nínú ọjà àbá ìṣòlódùbọ̀ ló ṣubú sí iná dáwọ́ jọ fún tẹ̀wọ́ yìí iná dáwọ́ jọ fún tẹ̀wọ́ yìí àwọn ọmọ rẹ̀ ní kókó owó kọ́kọ́ rà fún tó gbé fún tó mú àti mílíkì ọmọ rẹ̀ ní mú kókó lọ́wọ́ èyí tó gbé dání ọmọ wúmà yìí ni tó ṣubú lẹ̀ tó yọ lẹ́yìn ẹ̀ àwọn ọmọ ẹ̀ náà ní òun náà tún ní àwọn bí òun àbí àgbà ọlẹ́dí jẹ́ńkẹ́ àti jẹ́ńkẹ́ ti jẹ́ńkẹ́ sọ sókè ká gbọ́ mọ́sùkú àgbà ọlẹ́dí jẹ́ńkẹ́ ọmọ yẹn aṣubú yìí láti jẹun wọn ti jẹun kẹ́yìn wọn náà kọ gbọ́dọ̀ náà ti jẹun kẹ́yìn ẹjọ jẹ náà láti jẹun náà ni. lẹ́nu yẹn kọ́ lẹ́nu yẹn ti kú àwọn mẹ́ta tó ẹ̀yìn mẹ́ta náà ni àbí ọmọ ní mu kókó yìí o ṣe ẹ̀mí òun dára bí ebi ìmọ̀ ọ̀dọ́ rẹ̀ ṣubú wájú ọ̀dọ̀ wa ni ó ṣubú wájú ọ̀dọ̀ wa ni. Búlọ́ọ̀kì ọ̀nà wọn lè fi kọ́ ẹwà wọn rọ̀ta o ẹwà wọn rọ̀ta wọn ti búlọ́ọ̀kì ọ̀nà lọ́tà o wọ́n ṣe ń lọ bí iṣẹ́ ni wọ́n ti búlọ́ọ̀kì ọ̀nà lọ́tà o. wọ́n ti fẹ́ di wàhálà lọ́tà o. Wọ́n ti dọ̀tà rú o.
kọ́lọ́tà bọ́ta kó wá sọ̀rọ̀ fún wa kọ́lọ́tà bọ́ta o. Ògógóró kan ní pọ́blẹ́mù Nàìjíríà. Pọ́blẹ́mù wa kọ́ máa gbàṣẹ́ lọ́wọ́ wa o. Wọ́n ti sí gbogbo wọ́n jẹ́ rí ti kọjá o. Ìyẹnà lè sí owó oṣù tó wá ná o. Owó mọ́tò ti gbé gbogbo sálárì lọ o. Ebi pa wá. Ó máa jẹ̀bi o, ó jẹ́ kúrò lọ́nà. A máa lù ẹ́ sí. Bẹ́ẹ̀ sọ ti rí bẹ́ẹ̀. Ó máa dá wàhálà lẹ̀ ní. Òun ni kò ní sùúrù kó jẹ́ kán lọ. We woke up on the 4th of February to discover that the PG of Niger Delta and Executive Factories is shutting down. And then we all know that the problem of the country now is unemployment is already getting out of hand. And we have equally discovered that NAFDAC has decided to shut. Oh yeah.